Lagbayega ti padà kẹ̀yìn sí Olúalọ́ o. Ṣé mọ̀ pé Lagbayega wọ́n ń support Olúalọ́ tẹ́lẹ̀ àbí? Wọ́n ti padà kẹ̀yìn sí Olúalọ́. Mo fẹ́ kí wọ́n lọ gbọ́ ohun tí Lagbayega tí wọ́n sọ fún Olúalọ́ àti pásítọ̀ Gilgal. Ẹ wo, in fact ó ní agbára. Ọlọ́run ló mọ bí tá a máa bá já. Mo ṣáà mọ̀ pé a máa bá já bì kan. Ẹ wo, ẹyẹ yọ mí, ẹ wá lọ gbọ́ bí wọ́n ṣe ṣàlàyé ẹ̀. Kí ló dé táwọn ìránṣẹ́ Ọlọ́run tá a máa ń parọ́ òní mo fẹ́ kẹ́ bá mi dá sí ẹ̀yin ìránṣẹ́ Ọlọ́run. Kí ló dé máa ń fi fake testimony tẹ́ máa ń gbé fake testimony fún àwọn mẹ́mbà yín pé kán lè sọ pé yes ẹ gbàdúrà lóòótọ́ àdúrà ń gbà ẹ máa ní Jésù ṣe kinní kan tó dẹ̀ jẹ́ pé Jésù ò ṣe nǹkan kan fún yín, kò ṣe anything fún yín, ẹ máa parọ́. Kí ló fà á tó fi rí bẹ́ẹ̀? Kí ló fà á táwa ìránṣẹ́ Ọlọ́run tá a fi bára wa débi tá a dé? Kí ló fà á táwa ìránṣẹ́ Ọlọ́run tí tá a fi ní respect mọ́? Lójú àwọn èèyàn. Hello? Kí ló dé tí respect ò sí mọ́ fún lọ́wọ́ àwa àti mẹ́mbà wa? Kò sí respect mọ́. Good morning. Good morning. How are you? I'm fine. You sleeping? Happy Independence? I'm not sleeping. You try your best? Yeah. Yeah, you don't have the No, organic. this is closed. What about the one outside? Yeah. Good morning, my prophet. Ẹ jọ̀ọ́ ìránṣẹ́ Ọlọ́run, ẹ send the request kẹ́ wá bá mi dá sí programu. Kí ló dé tá fi ń pa irọ́? Can I get it? How much is that? Yeah? 7. How much? Oh, $7. Ẹ̀yin ìránṣẹ́ Ọlọ́run ẹ bá mi dá sí o, àwa wòlíì. Kí ló fà á tó fi jẹ́ pé ẹ bá mi like ẹ̀? Mo ń kọjá lọ, mo ní kí n ra organic watermelon àbí kí náà pè organic big watermelon. $7 lílé, ẹ wò $7. So kí ló fà á tí a fi máa ń pa irọ́ tó jẹ́ pé irọ́ yẹn àwa ìránṣẹ́ Ọlọ́run irọ́ ti pọ̀ jù. À ń parọ́ àwọn irọ́ burúkú kí ló tẹ lórí ẹ wá sí online báyìí lórí TikTok ẹ máa rí gbogbo wọn irọ́ burúkú ẹ wo oyin gidi oyin ilé $15 ẹ wo oyin gidi $15 kó ló báyìí. Kí ló dé tí irọ́ ó sún iṣẹ́ ìránṣẹ́ ó bà iṣẹ́. Thank you my friend. Kí ló dé tí irọ́ sún iṣẹ́ ìránṣẹ́ wa débi tá a dé yìí? Ẹ jọ̀ọ́ ẹ bá mi ẹ wá gbóhùn sáfẹ́fẹ́ tó yẹ pé gbogbo ìjọ Ọlọ́run pátápátá irọ́ ni gbogbo nǹkan tá a fi ń ṣe. Mo ń wo bàbá Ayeni gíga, mo ń wo ọjọ́ orí bàbá yẹn pé irú àwọn ìránṣẹ́ Ọlọ́run wo leléyìí? Àwọn ìránṣẹ́ Ọlọ́run kan náà dẹ̀ tí wàá dúró síbẹ̀. It's just a word of fún ẹ̀yin ọ̀dọ́ pé ẹ jọ̀ọ́ nítorí Ọlọ́run ẹ jẹ́ ká ṣọ́ra fún àwọn ẹ̀kọ́ òdì táwọn bàbá yìí wá ń fún wa. Ayeni ò ń ṣe bàbá náà, kò tí ì wọ 60 years. Ayeni ò tí ì lè wọ 60 years, mo ṣe ń wo yẹn 50 ló máa wà. Torí ibi tó ń bá iṣẹ́ ìránṣẹ́ lọ báyìí irọ́ ló kù tá à ń pa. Torí ẹ̀ ni wọ́n ṣe ń bú yín pẹ̀lú bẹ́ẹ̀ ṣe ń wàásù. Torí ẹ̀ ni wọ́n ṣe ń bú yín. Ìwàásù yín ò tà mọ́. Irọ́ ló kù tí gbogbo yín ń pa. Kí ló ṣẹlẹ̀ bó la bá dé? Báwo la ṣe débẹ̀? Gbogbo àwọn ọ̀dọ́ wa kò sí ìbẹ̀rù Ọlọ́run mọ́. Ibi tá a bá ti ń parọ́ ibẹ̀ la máa ń lọ.
ibi ṣé Jésù táwa sọ ṣé Jésù onírọ́ ni Jésù ni ṣé onírọ́ ni Jésù ni ṣé Jésù wà kí n sọ òótọ́ ni ṣé irọ́ la bí ni Jésù ni àbí gbogbo ìtàn tó ń sọ fún wa nípa Jésù àbí ìtàn yẹn ò rí òní gbogbo ìtàn tó ń sọ fún wa nípa Jésù ṣé kò ṣẹlẹ̀ ni àwa mú iṣẹ́ Olúwa àwa sọ di business now ẹ jẹ́ kí n béèrè question kan lọ́wọ́ ẹ̀yin pastor ká ní wo kì í ṣe pastor kí náà bá máa pè ẹ́ ná ká tẹ̀ ní o kì í ṣe pastor pé kò sí iṣẹ́ lọ́wọ́ ẹ̀ kí náà bá máa pè ẹ́ ṣe engineer doctor ká tẹ̀ ní kò sí pa ó mi pé tó bá rí pastor ṣe òní ó máa wà useless ó máa wà useless o ò ní nǹkan kan tó fi máa pè é yàtọ̀ sí pé pastor kò sí nǹkan kan tó fi máa pè é kó tiẹ̀ jẹ́ ordinary photographer lásán wọn á ní kí ni iṣẹ́ rẹ̀ á ní am clergy irú clergy òfòwò bolo tí ń clergy irọ́ gbogbo àwọn ìránṣẹ́ Ọlọ́run tá a wà láyé tá a wà ń sìn ẹ jẹ́ ká padà sọ́dọ̀ Ọlọ́run torí ọ̀pọ̀lọpọ̀ wa owó náà á jẹ́ rí ọrọ̀ tá à ń lé á rí ọlá tá à ń wá á rí àdẹ́lé rí ìwé Jákọ́bù ẹ̀yin fẹ́ ẹ̀yin kò ní ẹ̀yin béèrè ẹ̀yin kò rí gbà torí pé ẹ ṣì béèrè ẹ̀yin ń lépa ẹ ò rí gbà gbogbo nǹkan tẹ̀ ń béèrè pẹ̀lú gbogbo ó nítorí ẹ fẹ́ lò fún ìfẹ́kùfẹ́ ara yín ẹ fẹ́ gbogbo nǹkan tẹ̀wá pásítọ̀ ń ṣe ṣé nítorí ọmọ ọjọ́ gbogbo ẹ̀yin tẹ̀ wá sí online tẹ̀ wá sórí TikTok ẹ wá nítorí ọmọ ọjọ́ torí àpò yín òun lẹ ṣe ń wá torí pé ẹ fẹ́ lo Lexus òun lọ́pọ̀lọpọ̀ pásítọ̀ ṣe ń wá ọ̀run nílé wa ta ló fẹ́ kú nílé gbogbo yín ṣetán àti kú ẹ send the request kẹ wá down bẹ́ẹ̀ ṣe máa ń sọ lọ́dọ̀ Ayeni gíga tẹ́ máa ń sọ lọ́dọ̀ Ayeni gíga mo challenge gbogbo ẹ̀yin pásítọ̀ pé gbogbo ẹ̀yin tẹ́ wà lọ́dọ̀ Ayeni gíga gbogbo yín tẹ́ máa ń kóra yín jọ lọ́dọ̀ yìí bàbá yìí onírọ́ ni gbogbo yín pápátá kò sí ọ̀rọ̀ Ọlọ́run kankan nínú yín àpò nìkan lẹ máa ń àpò yín nìkan lẹ ń protect ẹ bá mi share sọ́dọ̀ Ayeni gíga ẹ̀yin àti àwọn fáǹsì ẹ̀ mi nílò ju wọn àwọn lọ́nbí báyìí àwọn irọ́ òun lẹ máa preach irọ́ òun lẹ máa kọ́ wa kò sí word of God kankan nínú yín ẹ̀yin bàbá yẹn mo rí ibi tí Ayeni gíga ti sọ wípé ìyàwó Olúwa ló wà ní Canada ó ní ìyàwó Olúwa ló wà ní Canada and I'm looking at are you for real ìyàwó Olúwa ló wà ní Canada gbogbo ayé ò ní mọ̀ pé ìyàwó Olúwa ló wà ní Canada are you for real are you for real níbi tá a balẹ̀ ayé jẹ́ dé kí ló dé tí àwa náà lè máa gbárù ìgbádùn tó ń lọ nírúurú òyìnbó bí bàbá Olúwa lọ bí bàbá Ayeni gíga kì í ṣẹgbẹ́ Olúwa lọ lọ́jọ́ orí bí Ayeni gíga ṣe tó kò ń ṣẹgbẹ́ Olúwa lọ ó dẹ̀ sì tó ń parọ́ mo mọ̀ pé ìdí tó fi ń parọ́ yẹn kí Olúwa lọ lè bá wà nǹkan kan ni toró ń ṣe bí spíkà fún Olúwa lọ gbogbo àwọn tó wà ń bẹ̀ mi ò kì í ṣọ́ bẹ́ẹ̀ mi ṣe wà mí ò ṣọ́ọ̀tọ̀ Olúwa lọ gbogbo nǹkan tí Olúwa lọ ní káyé má gbọ́ wọ́n máa padà gbọ́ náà ni gbogbo ẹ̀ nǹkan tó kọ́ ìdí mi kàn ṣe láìkí Olúwa lọ ìgbà tí mo lọ bá sọ̀rọ̀ nínú voice note Ọlọ́run ó gbàdúrà fúnrò tí mi dà ní ó dẹ̀ sọ̀rọ̀ ó dẹ̀ kí n láìkí ẹ̀ pé àánú bọ́ ìyẹn ò ní kó má present ìyàwó ẹ̀ ìyàwó àtọmọ ẹ̀ ó gbọ́dọ̀ present wọn kò possible ìyàwó àtọmọ ẹ̀ gbọ́dọ̀ mú wọn jáde níbo náà wà ìwọ ló fa gbogbo àrífẹ́ Olúwa ní kó má sọ̀rọ̀ which is a lie which is a typical lie Olúwa ò lè sọ pé Olúwa bá ní kó má sọ̀rọ̀ ó mọ̀ pé ó máa tàbá body of Christ so Olúwa ò lè sọ pé kó má sọ̀rọ̀
it's you decide because kò sí nǹkan tó fẹ́ sọ. Rotimi Daniel tó ń ké ó tiẹ̀ ó yé náà ní show tí mo ṣe ń jẹta pé nǹkan kan wà lọ́wọ́ Rotimi Daniel Olúalọ́ tí ò lè gbé ìyàwó ẹ̀ jáde àtọmọ nǹkan kan wà bẹ́ẹ̀. So bí Rotimi Daniel ṣe nǹkan tẹ̀mí ní kí Rotimi Daniel ṣe ó ti ṣe báyìí ká lọ sí court ká lọ sí station yes mo lè mi sọ pé mo quit pé ká máa wá sí online ká máa pariwo no mi ò ṣe but ètò máa ṣe pé à ń lọ sí station à ń lọ kíjọba gbé àwọn wèrè kan ò ní máa sọ pé ó ń bá àwọn lórúkọ jẹ́ ni. Ẹ̀yin wòlíì ẹ̀ wá ẹ̀yin pásítọ̀ ẹ̀ gòkè wá wá ìta fi máa ń fi ẹ̀kọ́ irọ́ ẹ̀kọ́ sweet mouth tẹ́ fi ń kọ́ àwọn ọmọ ìjọ yín. Gbogbo ẹ̀yin ọmọ ọ̀dọ́ Ayeni gíga tẹ́ máa ń tò jọ síbẹ̀ láàárọ̀ ẹ bá mi táàgì gbogbo wọn wáì tẹ́ ìyá onírọ̀ ẹ bá mi lọ sínú inbox Ayeni gíga ẹ bá mi lọ sọ́dọ̀ ẹ̀ wáì tí ẹ̀yin pásítọ̀ jẹ́ ẹlẹ́kọ̀ọ́ òdì ẹ̀kọ́ irọ́ ẹ̀kọ́ àpò yín nìkan òun lẹ́mọ̀ ẹ̀kọ́ nǹkan tẹ́ ẹ máa jẹ́ òun nìkan lẹ́mọ̀ ẹ̀kọ́ ẹ fẹ́ kí wọ́n bá yín wí ìdájọ́ wòlíì ò sí lọ́wọ́ èèyàn àwọn ìbẹ̀rù tẹ́ máa ń fún wa nìyẹn ta ló sọ bẹ́ẹ̀ fún ẹ àwọn pásítọ̀ tó wà lẹ́wọ̀n wọn ò ṣe é kà àwọn prọfẹ̀tì tó wà lẹ́wọ̀n wọn ò ṣe é kà àwọn èèyàn ti bẹ̀rẹ̀ sí ní sọnù àwọn èèyàn ti ṣubú dànù nípasẹ̀ body of Christ tá à ń gbé kiri orúkọ Jésù ti di ìsọ̀rọ̀ òdì sí nípa body of Christ orúkọ Jésù ti di ìsọ̀rọ̀ òdì sí nípa bodies of Christ ọ̀rọ̀ Olúalọ́ tó ń ṣẹlẹ̀ yìí ẹ mọyì àwọn tí ó ti jẹ́ pé wọn ò lọ chọ́ọ̀chì mọ́ ṣé ẹ mọyì àwọn tó jẹ́ pé wọn ò tiẹ̀ fẹ́ gbọ́ anything nípa chọ́ọ̀chì mọ́ àwa gbogbo tá à ń ṣe à ń lò fún ìfẹ́kùfẹ́ ara wa gbogbo ohun tí àwa pásítọ̀ lé Babadéwálé I cite you there mọ́mí bí I cite you there gbogbo ohun tí àwa ìránṣẹ́ Ọlọ́run ń sá kiri tá a fẹ́ torí ẹ̀ ní ẹ lọ kà nínú ìwé Jákọ́bù orí 4 ẹ̀yin ń fẹ́ ẹ ò lè ní ẹ lépa àwa ló ń bá wí ẹ̀yin béèrè ẹ sì béèrè torí ẹ fẹ́ lò fún ìfẹ́kùfẹ́ ara yín ni nǹkan tẹ́ ń béèrè ìfẹ́kùfẹ́ ara yín òun lẹ̀ ń lò fún ẹ fẹ́ ra mọ́tò ẹ fẹ́ ralẹ̀ ẹ fẹ́ kọ́lé ẹ fẹ́ kọ́lé ẹ fẹ́ ṣe gbá ẹ fẹ́ ṣe kíní kan ẹ fẹ́ lo G-Wagon nǹkan tẹ́ ń lò fún nìyẹn kàn máa gbọ́ pé pásítọ̀ ó ń jíyàn gbé kàn gbọ́ pé pásítọ̀ ló jíyàn gbé pásítọ̀ ló gbélé pásítọ̀ ló jí eléyìí gbé pásítọ̀ ló ṣe tọ̀hún àwọn nǹkan tó ń rí lọ́dọ̀ wa nìyẹn thank you sir àwọn nǹkan burúkú náà ń ká mọ́ àwa ìránṣẹ́ Ọlọ́run lọ́wọ́ àwa là ń sọ pé adó ilé adó tọ̀hún abélé sùn abátọ̀hún sùn àwa ìránṣẹ́ Ọlọ́run ni sà àwa ìránṣẹ́ Ọlọ́run ni àwa ìránṣẹ́ Ọlọ́run ni àwa ni irọ́ dùn mọ́ lẹ́nu jù kán lè sọ pé Jésù ń gbàlà Jésù ń wòsàn ẹlòmíà kàn jáde báyìí a ní last week kẹ́ ẹ lè mọ̀ pé Jésù ṣe mo ṣe ń kọjá lọ báyìí tí mo ń lọ báyìí mo kàn rí ẹni yẹn kàn pè mí ni mo kàn mú handkerchief jáde mo kàn gbélé lórí tí mo ṣe gbélé lórí báyìí ó dìde ó dẹ̀ bẹ̀rẹ̀ sí ní rìn lórúkọ Jésù gbogbo prayer tá à ń ṣe táwa ìránṣẹ́ Ọlọ́run ṣe gbogbo prayer tá à ń lead irọ́ là ń pa olè la fi ń lead àwọn nǹkan tí òun ṣe prayer point là ń sọ di prayer point máwọn èèyàn lọ́wọ́ ìlú ni mò ń rìn kiri láago 2 òru aago 2 òru ni mò ń rìn kiri níbo ló ti lè rírú ẹ̀ lù wá ẹ̀tọ́ wa dẹ̀ ní ìjọba tí ẹ̀tọ́ ẹ̀ religion ò jẹ́ kó mọ ẹ̀tọ́ ẹ̀ mọ́ ọmọ ẹ̀ á máa misbehave ọmọ tó yẹ kó o pè kó o fi ẹ̀kọ́ bá wí ẹ̀kọ́ ara ẹ̀kọ́ no don't do this sweep clean àwọn ọmọ mi láàárọ̀ ẹ̀ ní Nàìjíríà mo ti pè wọ́n kí n tó wá sàn láì ó yá fún mi ní fídíò yín ó yá jẹ́ n wo yàrá yín jẹ́ kí n wo bó ṣe rí ẹ gbé fídíò lọ sí kitchen ok ẹ ṣe kí ó yá ìwọ lọ fọ kitchen ìwọ lọ fọ bathroom ìwọ
o wẹ̀ lálẹ́ àná èmi wẹ̀ eléyìí lòun ò wẹ̀ àwọn yàtọ̀ sí ẹ̀kọ́ chọ́ọ̀chì ó yàtọ̀ bọ́ ẹ tó máa sọ pé ọmọ rìnrìn kúrìn ẹ máa lọ mú lọ gbélé ẹ máa ní kó lọ ṣègbélé làkí pé ẹlòmíà rẹ̀ sì tún máa sọ báyìí ẹ̀kọ́ Jésù ni Jésù ló máa kọ́ bí àwọn òbí wa ṣe kọ́ wa kò ń ṣe ẹ̀kọ́ chọ́ọ̀chì náà fi kọ́ wa o ẹ̀kọ́ ilé náà fi kọ́ wa but ẹ̀yin pásítọ̀ òde òní ní ẹ̀kọ́ ilé yàtọ̀ sẹ́kọ̀ọ́ church níṣẹ́ lọ́wọ́ pásítọ̀ a máa ní kó na fóònù ẹ sókè there's going to be a miracle alert and a lot of you believe it torí pé pásítọ̀ ló ń sìn bàbá Ayeni gíga àti àwọn fáǹsì ẹ kàn ń pè jẹra yín jọ ẹ kàn ń tọra yín ni ẹ̀kọ́ òdì lẹ́ ń kọ́ àwọn èèyàn ẹ̀kọ́ olè ẹ̀kọ́ ojú kòkòrò ẹ̀kọ́ bẹ́ẹ̀ ṣe máa rí tàpó yín jẹ oníkan lẹ́ ń kọ́ àwọn èèyàn Ayeni gíga báyẹni gíga ni I don't know ibo làwa bára wa dé kò sí anybody mọ́ báyìí tó ń sòtọ́rọ̀ mọ́ ní church kò sí ẹ̀kọ́ tó yè kooro mọ́ ní church ẹ̀yin èèyàn mi ẹ̀kọ́ tó yè kooro ò sí mọ́ o kó o tó rí church tó ń fún wọn ní ẹ̀kọ́ tó yè kooro èrò ò lè pọ̀ ní church tó ní ẹ̀kọ́ tó yè kooro I'm telling you for free ẹ̀kọ́ church tó bá ti rí èrò ò lè pọ̀ ń bẹ̀ ẹ̀kọ́ tó yè kooro wọn kì í pọ̀ lọ́wọ́ sẹ̀lẹ̀ tó ń kọ́ra ìṣẹ̀lẹ̀ oníjó tó máa ní drum set tó máa pa màálù 48 lọ́jọ́ àjọ̀dún ibẹ̀ lèrò máa pọ̀ tí wọ́n á to mọ́tò jọ ibẹ̀ lè máa lọ kérúbù tó ti lè rí èrò báyìí ìramálẹ̀ wá kàwù àjàngbálùlì kántà elíbà ha ìjàmàkù ìyá àlò bàrà sílà ibẹ̀ ló ti lè rérò ẹlẹ́mìí máa lọ ṣáṣáṣáṣá ibẹ̀ ló ti lè rérò tẹ̀tí máa tọ́ra yín every week every time CAC ẹ bá mi láìkì CAC tó ti lè rí èrò tèrò máa pọ̀ láti ẹnu ọ̀nà tèrò máa pọ̀ tí wọ́n máa ra CAC tó máa ẹná òróró yín sókè CAC olóróró CAC olómi CAC ibi tí a ti rí bọ̀ CAC tó bá ti ń sòtọ̀rọ̀ èrò ò lè pọ̀ ń bẹ̀ ẹ̀tàn jẹ́ ti wọnú ayé ẹ̀tàn jẹ́ ti wọnú ìjọ Ọlọ́run ẹ̀kọ́ òdì ti wọnú ìjọ Ọlọ́run irọ́ pípa ti wọnú ó kì í ṣe pé ó wọbẹ̀ ó ti jókòó àwọn pásítọ̀ ọwọ́ èṣù náà ti ń kọ́ṣẹ́ báyìí ọwọ́ àṣetánì ń kọ́ṣẹ́ lọ́wọ́ wọn ni sọ́rí àṣetánì ó ń kọ́ṣẹ́ lọ́wọ́ àwọn pásítọ̀ nígbà ọwọ́ àwọn pásítọ̀ làṣetánì ti ń kọ́ṣẹ́ àṣetánì máa ní pé èmi kò mọrú eléyìí àwọn ibi tá a bára wa dé nìyẹn o àwọn ibi tá àwọn pásítọ̀ bára wọn dé nìyẹn o àwa tí wọ́n máa pásítọ̀ adé ni ó yá na fóònù ẹ sókè mo gbàdúrà miracle alert irú àwọn church tẹ máa fẹ́ lọ nìyẹn o tí o dẹ̀ rí o tí kò rí tí kò possible gbogbo ẹni mo fi sọ pé kò possible pé ó yẹ na fóònù yín sẹ́kọ̀ọ́ miracle alert kò possible tó o bá ti gba miracle alert o lè ní ẹ́ EFCC gbọ́dọ̀ check ẹ báwo lówó yẹn ṣe débẹ̀ kò sí ọ̀rọ̀ Ọlọ́run tó yè kooro nínú ẹ pásítọ̀ afẹ́ ra chair múlé a máa fi ìran ra chair Olúwa ní èèyàn 10 kó ra chair wá àwọn ẹ̀kọ́ òdì ló wá wọnú ayé tí wá jókòó àwa àti àwọn ọmọ tó wà nú ayé gan wọn ò wá ń parọ́ tó wa àwọn ọmọ tó wà ń gbòòrò ayé wọn wá lóòótọ́ amúgbó wá lóòótọ́ ju pásítọ̀ lọ amúgbó ó lóòótọ́ ju àwa ìránṣẹ́ Ọlọ́run lọ ó gbọ́ ni amúgbó ń parọ́ àwa táwa pera wa ní pásítọ̀ tá a pera wa ní ìránṣẹ́ Ọlọ́run irọ́ burúkú tí wá wà ní ayé wa àgbèrè ó ti wà ní iṣẹ́ ìránṣẹ́ wa
ọ̀pọ̀lọpọ̀ àwọn pásítọ̀ ló ti bí ọmọ sílùú òyìnbó wọ́n dẹ̀ tún wà Nàìjíríà ọ̀pọ̀lọpọ̀ wọn ló bí ọmọ gbogbo wọn ọ̀pọ̀lọpọ̀ wọn lè sọ̀rọ̀ ní wọ́n fi wọ́n dógò sílùú òyìnbó wọn ò lè sọ̀rọ̀ àwọn obìnrin wọn náà ò lè sọ̀rọ̀ á dákẹ́ pásítọ̀ àmà sanwó lé ibi tá a bára wa dé àwọn ẹ̀kọ́ irọ́ ẹ̀kọ́ òdì bàbá Ayeni gíga yẹn mo tiẹ̀ mọ̀ pé ẹ̀yin tẹ̀ ń tẹ̀lé ẹ̀yin pásítọ̀ tẹ̀ jọ wà nírú kákọ̀sẹ̀ you are all the same thing. nǹkan kan náà ni gbogbo yín gbogbo ẹ̀yin tẹ̀ wà lọ́dọ̀ Ayeni gíga nǹkan kan náà ẹ̀kọ́ irọ́ ẹni tó bá dẹ̀ fẹ́ sóòótọ́ ọ̀rọ̀ bẹ́ẹ̀ ní gbé wọlé ẹ máa jà dànù ni irú èmi bá Ayeni gíga ò tiẹ̀ ní fẹ́ gbé mi wọlé kẹ́ wo bí ta bára wa dé at the end of the day of ilé ayé wa kí wàá là ń wá mọ́tò tẹ́ fẹ́ rà yẹn ṣe máa gbé lọ sọ́run rere tẹ́ ń sọ yẹn ni pastor member owó tí o lọ ń pariwo ní church yẹn o ò lọ sin Ọlọ́run torí pé o wá ìgbàlà humanity ò lọ sin Ọlọ́run torí humanity o lọ sin Ọlọ́run torí pé o fẹ́ lówó ni bíbélì ò dẹ̀ sọ fún apẹ́ wá sí mi ó mì pé tó bá ti lọ ń fi torí pé o fẹ́ sin Ọlọ́run òun lọ nítorí owó ó mì pé kò sí nǹkan kan o lè ní ẹ́ o ò lọ nítorí pé o fẹ́ lọ bá Ọlọ́run sọ̀rọ̀ o lọ ń sin torí condition ni ẹ̀kọ́ táwọn pásítọ̀ yín dẹ̀ ń kọ́ yín nìyẹn tó bá ti sin Ọlọ́run yẹn máa ṣe tán àti gbé ẹ ga Ọlọ́run yẹn ṣe tán àti fún ẹ ní owó which is a typical lie gbogbo prayer points tó ń kọ́ ẹ ní church which is a typical lie àwọn tó yẹ kó kọ́ ẹ ní church àwọn ohun tí wàá fi fẹ́ràn ọmọ ẹnìkejì ẹ bí ara ẹ tí Jésù kọ́ wa ìwà rere àwọn ìránnilétí gbogbo àwọn ọ̀dọ́ tá a wá ń sìn mélòó nù wa ló ń ṣiṣẹ́ dáadáa mọ́ thank you brother mi tẹ́ntẹ́ mélòó nù pásítọ̀ ló nọmọ ju ẹ̀ láti jẹ àti mú ọmọ ju ẹ̀ ló kà láyà tó kò jí láàárọ̀ kí ni lágbájá jẹ láàárọ̀ ẹ̀ kí lọmọ chọ́ọ̀chì mi jẹ láàárọ̀ ẹ̀ kí lọmọ chọ́ọ̀chì mi jẹ mélòó nù àwa ìránṣẹ́ Ọlọ́run ló ṣe é irọ́ bá a ṣe fẹ́ sanwó skul ọmọ tiwa gan la ń target bá a ṣe fẹ́ ra Camry tá a fẹ́ ra Toyota tá a fẹ́ ra Corolla tá a fẹ́ ra àní tí ò bá sí pásítọ̀ nú ayé kí náà bá máa pè ẹ́ gbogbo akọrin chọ́ọ̀chì yín kò sẹ́ni tó lóko akọrin chọ́ọ̀chì yín ò wọ́n ní mọ́tò wọ́n ṣoríire ẹ̀dẹ̀ máa pé 5 million 10 million ẹ fi máa gbó lórí wá akọrin chọ́ọ̀chì yín kankan ò ṣe oríire báwo ni ọba Dáfídì akọni chọ́ọ̀chì yín ọ̀gá akọni chọ́ọ̀chì rádaràdá ló ń bá kiri ẹ̀dẹ̀ ní owó yẹn lọ́wọ́ rádaràdá lọ̀gá akọni chọ́ọ̀chì yín bá kiri àwọn akọni chọ́ọ̀chì wọn aṣọ wọn ti sọ wọn di ẹrú ẹ̀bùn tó yẹ kán lò fúnra wọn kán lọ fi ṣe ábọ̀mù fúnra wọn wọn ò rí lò fúnra wọn náà ẹ̀yin náà fi ń sìn wọn máa láwọn ń ṣiṣẹ́ fÓlúwa àwọn ń ṣiṣẹ́ fÓlúwa o ẹni tó bá sọ pé ẹ̀bùn orin tó níyẹn ó fi ń ṣiṣẹ́ fÓlúwa irọ́ ló pa o ṣé Tọ́pẹ́ Àlàbí ń ṣe ẹ̀bùn tiẹ̀ ṣiṣẹ́ fÓlúwa tán bá pe Tọ́pẹ́ Àlàbí ṣó mo yí Tọ́pẹ́ Àlàbí máa gbà tán bá pe Ọpẹ́lọpẹ́ Anointing ṣó mo yẹ tó máa gbà tó bá ń ṣiṣẹ́ fÓlúwa ó yẹ kán sọ pé kẹ́ ẹ má wọ̀rí à ń bọ̀ ẹ pe Tọ́pẹ́ Àlàbí nísìnyí kó wo iye tó máa gbà lọ́wọ́ ẹ I already know how much I will make this month. No prayer can change it. Ẹ ti mọ̀ náà. Àdúrà ẹ tí mo tẹ́ máa pa. Bí mo ṣe wà mo mọ etí mo máa pa lọ́sẹ̀. Mo mọ etí mo máa pa lóṣù. Mo mọ oye tax refund tí máa dá padà. Mo ti mọ̀ lọ́dún. Kò sádùúrà kankan. Tó bá rí owó nílùú òyìnbó yá o l'accident kò gba owó yẹn wọ́n á dẹ̀ ti gé apá ẹ̀ wọ́n á ti gé nǹkan kan nú ara ẹ̀ tó fi máa gbowó ńlá wọ́n á ti ṣe operation fún ẹ tó bá gbowó ńlá
jẹ́ àwọn prayer point ẹ kò jẹ́ kó o mọ̀ ẹ̀tọ́ ẹ mọ́. Prayer point tí pastor lead fún ẹ kò jẹ́ kó o mọ̀ right thing to do. Ọlọ́pàá máa ráìdì wọn ni ẹ filẹ̀ fọlọ́run, Ọlọ́run máa gbèjà wa jà. Níbo lọ́nà ti fẹ́ gbèjà ẹjà? Níbo ló ti fẹ́ gbèjà? Ẹ̀yin pastor ẹ gòkè wá, ẹ send request, ẹ wá dá sí topic mi ní pé kí ló dé tá a fi máa ń parọ́ tá a bá ń wàásù. Kí ló dé tá a fi máa ń parọ́ tá a máa wà? Ṣé Jésù ò lè ṣe gbogbo nǹkan tá à ń sọ yẹn ni? Àyàfi tá a bá parọ́. Lọ́dọ̀ Ayeni Gilgal tí mo wà ńbẹ̀ níjẹta, bàbá kan wà ńbẹ̀, ó ní Mínà, ó lọ́mọdún 7 ṣe kínní kan, ó dẹ̀ jí òkú Haúsá, ó jí dìde. Lọ́dọ̀ Ayeni Gilgal, ó ló jí òkú, ó ní ọmọdún 7, ó ló jí òkú dìde. Torí kan ṣàlè sọ pé Jésù yìí ń ṣiṣẹ́ ìyanu, Jésù yìí ń gbàlà. Irọ́ bayé àwa pásítọ̀ jẹ́ kí n rán ẹ létí ìwé orin kérúbù kan. Ó ní ó ti fi agbára ẹ̀ ràn àwọn ìran tó ti kọjá lọ. Ó ti fi agbára ẹ̀ hàn ìran tó ti kọjá lọ. Báwo ló ṣe pa ẹ̀yin ọmọ kérúbù? Ó ti fi agbára ẹ̀ hàn ìran tó ti kọjá. Ó ti fi agbára ẹ̀ hàn ìran this generation tá a wà yìí. Ìran tí a gbọ́dọ̀ ní iná ni. Àwọn kan ló ń kó gábéjì tí wọ́n ń dalẹ̀ lóru yìí. Wọ́n ń ṣe overnight ni o, wọ́n ń ṣiṣẹ́ ni. Àwọn kan ló ń kó ìjẹ̀pẹ̀, ló ń kó dọ̀tí. Dọ̀tí làwọn ń kó. Dọ̀tí ni wọ́n ń kó. Dọ̀tí wo ni wọ́n ń kó. But generation tiwa a ti full fún irọ́ pípa, ẹ̀tàn jẹ́. Àwọn alóore wa báyìí tán bá ti ń gbogbo ẹnu mo fi sọ, gbogbo ẹni tó bá ti ìwọ tán bá ti túmọ̀ ẹlẹ́mìí fún ẹ rí lọ́ọ̀nláìn, irọ́ ni o. Wọ́n lù wá ní kò ṣe nǹkan báyìí, irọ́ nǹkan tó ń bí wọn nínú tí wọ́n fi láìkè mi nìyẹn o. Nǹkan tí wọ́n fi láìkè mi ni mò ń sọ fún ẹ. Tó bá ti gbọ́ pé Lagbayega kíní kan bọ̀bọ̀ yẹn tí àwọn nǹkan tí mò ń sọ fún wọn nìyẹn o. Báyìí ìlàmọ̀lẹ́ èèyàn mẹ́rin ọ̀la dáyà kàmọ́yà lọ́nláìn. Irọ́ ni o, wọ́n ń bóbú ẹ ni wọ́n ń parọ́ fún ẹ ni o. Gbogbo wọn tó ti ra kándù lọ́nláìn, owó èsì owó ni o. Wọ́n fẹ́ ṣiṣẹ́ kan fún ẹ lọ́nláìn, a máa pè yín lórí kámẹ́rà, a máa pè yín lórí fídíò, a máa pè irọ́ ń gbogbo ẹ̀. Àwọn pásítọ̀ ò dẹ̀ láìkì nǹkan táwa ń sọ yẹn. Ẹ bá mi share program yìí o. Irọ́ ni gbogbo àwọn táwọn pásítọ̀ wọn wà bí tó ń gbọ́ mi lálẹ́ yìí. Ẹ wá challenge mi pé irọ́ ni mo pa mọ́ yín, pé ẹ̀ ń ta candle online, ẹlẹ́mìí sọ̀rọ̀ online pé mo nírọ́ ni. Tó bá jẹ́ pé irọ́ ni ẹ come out, ẹ send request, ẹ wá fún mi ní kẹ́ nírọ́ ni mo pa. Big Mummy ẹ káàárọ̀. Kẹ́ wá challenge mi pé irọ́ ni pé Lagbayega irọ́ ló pa. Gbogbo mi sọ pé nìkan, gbogbo all tó ń gbẹ́lẹ̀ mi wá sàn láì ti láì. Gbogbo ni mo pè, gbogbo. Mi ò sọ pé àwọn kan, mo kó everybody pọ̀ tó gba àwọn tó bá ti ń tú ẹlẹ́mìí lọ́la. It's a typical lie. Ẹni tó bá nírọ́ ni mo pa kó wá challenge mi. Gbogbo all mi ò sọ pé nìkan, all that's what I'm saying. Gbogbo àwọn tí wọ́n ti gbẹ́lẹ́mì wá online onírọ́ ni wọ́n. Olúwa ò mọ̀ nípa ẹ̀, kò ń ṣe ẹ̀mí Ọlọ́run, kò ń ṣe ẹ̀mí Ọlọ́run, kò ń ṣe ẹ̀mí Ọlọ́run, kò ń ṣe ẹ̀mí Ọlọ́run. Ẹ̀yin ará kò ń ṣe ẹ̀mí Ọlọ́run. Ẹ̀mí àpò wọn, ẹ̀mí ti àpò mi ní nǹkan tí mo fẹ́ jẹ, òun ni gbogbo wọn ń ṣe. Thank you very much. Ó ti fi agbára hàn láì ṣe pé o ṣiṣẹ́ o lè lówó ní this generation. Gbogbo tàbí kó o lọ ṣoògùn owó pé ẹnìkan sọ fún ẹ pé ọṣẹ kan wà, ọṣẹ àwúre kan wà tó o fẹ́ lò. It's a lie. Ẹ máa mú ilá bọ̀, ilá
ìyà ń jẹ wá láfíríkà o. Ẹ lọ mú ilá wá, mo rí Jésù títóbi rẹ̀ ó ní káwọn mẹ́mbà máa mú ilá wá. Àwọn irọ́ burúkẹ́ lè wá, ó ti mọ̀ pé àti láìkì kan ṣàmàkà gbọ́dọ̀ ṣiṣẹ́ because our mentality ni pé ogun wà o, ogun wà o, ogun wà o, ogun wà o, wọ́n á dẹ̀ yí fún ẹ pé ogun wà because àwọn nǹkan táwọn pásítọ̀ ti gbé sí wa lọ́pọ̀lọ́ church nìyẹn. Pa gbọ́dọ̀ jagun ní sẹ́ẹ̀, àló gbọ́dọ̀ jagun ní sẹ́ẹ̀, ọmọ ilé ayé ogun ní sẹ́ẹ̀. Ṣé òyìnbó a máa sọ fún mi pé ilé ayé ogun ni? Normally ilé ayé is normal, bí ilé ayé ṣe wà bí mo ṣe ń lọ báyìí mọ́tò kan lè yà wá kó gbá mi gbà kí n dẹ̀ kú. That's part of my life, that's destiny ni. Ẹnìkan lè torí pé ó ń bú àwọn pásítọ̀ ló ṣe kú irọ́ o. Àwọn tó lọ gbàdúrà tó lọ gbàwẹ̀ tí wọ́n lọ ṣe gbogbo ẹ̀ kí ló tán lásìlẹ̀tì tán kú dànù, ògbọ́n kú dànù. So tíbi tiré nílé ayé wà. Lọ ka ìwé oníwàásù orí 3, ìgbà bíbí, ìgbà kúkú, ìgbà sísùn, ìgbà rírẹ̀rìn, ìgbà wíwó lulẹ̀, ìgbà gbígbìn, ìgbà ìkórè, ìgbà gbogbo ẹ̀ ló kà sílẹ̀. Ìgbà ní gbogbo nǹkan láyé. But only thing tó o gbọ́dọ̀ miss ó ní pé kó o fẹ́ràn ọmọnìkejì ẹ gẹ́gẹ́ bí ara ẹ. Àbí challenge gbogbo àwọn pásítọ̀ gbẹ̀yìn tẹ̀ wá lọ́dọ̀ pásítọ̀ Ayeni gíga. Mo sọ nísìn pé gbogbo ẹ̀yin tẹ̀ lọ́bẹ̀ irọ́ nìyí. Mo rí bàbá sójà nìkan ni mo rí tó sòótọ́ ọ̀rọ̀. Irọ́ burúkú irú bàbá Ayeni gíga yẹn sọ pé ìyàwó Olúalọ́ wà ní Canada. Bàbá dẹ̀ bẹ̀rù Ọlọ́run, ẹ̀yin ìránṣẹ́ Ọlọ́run bẹ̀rù Ọlọ́run. There is no fear of God again. Kò sí ìbẹ̀rù Ọlọ́run mọ́. Kò sí ìbẹ̀rù Ọlọ́run mọ́. Bíbélì ní nígbà tí mo wà ní èwe èmi á máa ṣe bí èwe ṣùgbọ́n nígbà tí mo dàgbà tán mo fìwà èwe sílẹ̀. You don't get it. Nígbà tó wà ní èwe kó lọ sáré lọ yọ ẹran jẹ, wà sáré yọ ẹran jẹ nú ọbẹ̀ tí màmá ẹ̀ ò sí ńbẹ̀. Àwọn ìwà èwe nìyẹn. Wà sáré yọ ẹran jẹ, ìwà èwe. Wà sáré wo pẹ́pẹ́pẹ́, wà sáré jí owó, ìwà èwe nìyẹn. Wà lọ yàn àlè, wà sáré lọ dóyàwó níyàwó, ìwà èwe nìyẹn. Ṣùgbọ́n nígbà tí mo dàgbà tán mo fìwà èwe sílẹ̀. Nígbà tí ọ̀rọ̀ Ọlọ́run yé ẹ tán you abandon all those things. But this generation we are not ready. Màmá mi wà ògo Jésù, God bless you. Mo rí bẹ́ẹ̀ ṣe wà lọ́dọ̀ bàbá Ayeni gíga tẹ́ bẹ̀rẹ̀ sí ní dàbò wọn and I'm so happy. Tẹ́ dúró tán. Ẹ̀yin ọ̀dọ́ tó tẹ̀ sí ní orí ọ̀fẹ́ tẹ̀ sí wà láyé tẹ̀ sí ní orí ọ̀fẹ́ bí irú tiwa tó sì gbapá tó ṣe é gbé. Bíbélì ní rántí ẹlẹ́dàá ẹ nísinsìnyí nígbà tí ọjọ́ ibi ò tíì dé. Ṣé o mọ̀ nǹkan tó ń pè lọ́jọ́ ibi? Nígbà tó jẹ́ pé diabetes ò tíì ṣe é. Ṣé o mọ̀ nǹkan tó ń pè lọ́jọ́ ibi? Nígbà tí ọjọ́ rántí ẹlẹ́dàá ẹ nígbà èwe, that is nígbà tó lè sáré, nígbà tí mo lè ṣe nǹkan tí mò ń ṣe, tí mo lè rìn kiri lóru, tí mo lè rìn by myself, tí mi ò máa fi igi wọ́ mọ́, tí mi máa fi igi wọ́, tí mi ò ṣe pé ta ló wọlé, kí n rántí ẹlẹ́dàá mi nígbà èwe. Thank you. Nígbà tí ọjọ́ ibi ò tíì dé, ẹ̀yin èèyàn mi, nígbà kan mo máa ń ṣiṣẹ́ 24 hours. Eléyìí tí mò ń ṣe báyìí mo kàn ń ṣe exercise lọ ni torí àgbà ti dé. A ò sin Ọlọ́run mọ́. Ó ní ká má ṣe tàn yín jẹ ara. A kò lè gan Ọlọ́run. Ohunkóhun tí o bá fúrúgbìn ìyẹn ló máa ká. Ká má ṣe tàn yín jẹ ara. A kò lè tàn yín, ká má ṣe tàn yín jẹ ara. With food, with nobody will deceive. Ohunkóhun tẹ́ ẹ bá fúrúgbìn òun lẹ máa ká. Adéjọkẹ́, good morning. Ohun tẹ́ ẹ bá ti fúrúgbìn òun lẹ máa ká. Gbogbo àwọn leader wa wọ́n ṣe wà yẹn tó ń kó wa jẹ gbogbo nǹkan tó fúrúgbìn òun lẹ máa ká. Gbogbo wọn mélòó ló lè mú ọmọ wọn jáde? Gbogbo wọn rádaràda ni tí gbogbo ọmọ tó wà ní òyìnbó wọ́n ti di dòdìdòdì. Ọkùnrin tí ń bọ́kùnrin sùn. Gbogbo àwọn ọmọ gómìnà wa, ọmọ president wa tó fi sábrọ̀dù, ọkùnrin ń bọ́kùnrin sùn, obìnrin ń bóbìnrin sùn. Amúgbó ni gbogbo wọn.
kidney ló ń ṣe gbogbo wọn, kidney failure, gbogbo àìsàn burúkú ló ń ṣe wọ́n. Inú wọn ò dùn mọ́ ìwà yẹn, inú wọn ò dùn. Gbogbo ẹnu mo fi sọ. Àmúyẹ mo mọ senator wa kan, ó wà ní downtown, bẹ́ẹ̀ yẹn, dáadáa ló ń bá kiri. Ọmọ àwọn olówó wa kan bíi 4 ló wà ní Washington nínú ẹ̀wọ̀n tí mo mọ̀, ní Washington ní Maryland. So ìwọ ibi tó ra wà yẹn, ohun tó nídìí ni pé wá ojú Ọlọ́run fúnra ara ẹ̀. Ayeni gíga, bàbá Ayeni gíga, ẹ lọ yí padà, ẹ sin Ọlọ́run tòótọ́. Irọ́ lẹ̀ ń pa. Ẹníyàwó Olúwa ló wà ní Canada, ẹ come out and you say it with confidence. Tó dẹ̀ yẹ pé rọ́ ni typical lie. Irọ́ burúkú, irọ́ burúkú, irọ́ burúkú, irọ́ burúkú òun lẹ̀ ń pa. Níbo la wá bá dé báyìí? Àwa ìránṣẹ́ Ọlọ́run, ẹ wo bí tá a bá lé ayé jẹ́, tá a bàjẹ́ dé. Bó bá fẹ́ solution fún ẹ, má jáde òru o, má jáde lóru o. Condition Nàìjíríà ni ò jẹ́ kó jáde lóru. Èèyàn wá solution fún ẹ lóyìnbó kó má jáde òru. Gbogbo àwọn tó ń ṣiṣẹ́ tẹ́ pé iṣẹ́ alẹ́ ni iṣẹ́ wọn, àwọn ni wàá sọ kó má jáde òru. Ẹ bá mi like, ẹ bá mi like. Ó ní ẹ̀yin alàgbà tó ń bẹ láàrin yín, ẹ̀yin ni mo bẹ̀. Ẹ̀yin bàbá yìí, ẹ̀yin ni mo bẹ̀ pé irọ́ lẹ̀ ń kọ́ àwọn ọmọ yín. Àwọn ọmọ yín ti ń develop nínú rọ́. Àwọn àgbà, ó ní ẹ̀yin àgbààgbà tó ń bẹ, ó ní ẹ̀yin ará ìnírònú, ará Galatia, ta ló wá tàn yín jẹ kẹ́ ẹ má ṣe gba ìrere gbọ́. Ó bá wọn sọ̀rọ̀ pé ẹ̀yin aláìnírònú ará Galatia. Apostle Paul ló sọ bẹ́ẹ̀ náà, pé ta ló tàn yín jẹ, who deceive you, pé Jésù kì í ṣọmọ Ọlọ́run. Ṣebí ìṣẹ́jú yín ló lajú afọ́jú ń bíbà, ṣebí ìṣẹ́jú yín ló jí òkú dìde, ẹ wà ń bẹ̀, you are there. Àwọn pásítọ̀ wa ń sìn ìṣẹ́jú, ẹ̀yin tẹ́ ń polówó Jésù Kristi, ẹ̀yin lẹ́ ń pa irọ́ burúkú. Àní lọ́dọ̀ Ayeni gíga, mo lọ wo máa nǹkan, mo screenshot máa yẹn ní Mínà. Ó ní wọ́n jí òkú dìde, ó ní ọmọ ọdún 7 kan ó gbàdúrà jí òkú dìde. Gbogbo ẹ̀ just a scam. Ká lè sọ pé Jésù lágbára ni. Mi ò sọ fún ẹ pé Jésù lágbára, mi ò ní kó wò sàn o, má ṣì mí gbọ́ o, torí mo nígbàgbọ́ nú ẹ̀, olùgbàlà, olùdáǹdè, olùrànilọ́wọ́ ni. Ṣùgbọ́n ẹ ká lè sọ pé Jésù, níbo ni Jésù ti wò yẹn sàn? Níbo ni tá a rí fídíò ẹ̀? Gbogbo nǹkan tó ti, téèyàn bá jí òkú dìde ní 20 years ago, a máa rí fídíò ẹ̀. 20 years ago tó jí òkú dìde. Ayé àwọn Joseph Ayọ̀ Babalọ́lá, kálá ní rẹ́kọ̀dù fáwọn yẹn. Ayé Mósè Orímọládé, kálá ní rẹ́kọ̀dù fáwọn yẹn. Ayé Ọ̀ṣọ́fà. Ẹ̀yin tẹ́ ń gbọ́ ẹ̀ fans mi, ẹ má pa irọ́. Àwa generation our pastors yìí máa jí òkú dìde. Mélòó la máa post ẹ̀? Ibo la máa post ẹ̀ sí? A máa post ẹ̀ sórí Instagram, a máa post ẹ̀ sórí Twitter. Tó jẹ́ òkú tó rí ni òkú, kì í ṣe òkú arẹ́njí o, eléyìí tá máa ṣe Elliot, kì í ṣe òkú eléyìí tán jí jáde, òkú Elliot o, òkú rí o, òkú tó rí o. A máa post ẹ̀ sórí Instagram, a máa post ẹ̀ sórí TikTok. Ìsìngàn la máa lọ live, ẹ lo double share rambala orí TikTok. Yín fans mi lórí ó yá ẹ share. Òkú kan tá a jí dìde rè, ṣé mo parọ́? Wọ́n á ti fẹ́ post ẹ̀ pa pé tọ́mọ̀ kó ṣùọ̀ fáwọn òkú gidi làwọn jí. But ẹ lọ gbogbo àwọn tó jí òkú dìde lẹ́yìn inú church wọn fẹ́ kí wọ́n kàn post ẹ̀ mọ́. Wọn kì í gbà kan post ẹ̀ mọ́. Wọn kì í gbà kí wọ́n post ẹ̀ mọ́. Ẹni tó jí òkú yẹn dìde ní padà rí kó padà wá church mọ́. Òkú tó jí dìde ò ní padà wá church mọ́. No, for real, wọ́n jí ẹ dìde kó ní òkú, ṣé wàá fi church yẹn lẹ̀? Ẹ̀yin èèyàn mẹ́ sọ tòótọ́. Wọ́n jí ẹ dìde kó ní òkú, ṣé wàá fi church yẹn lẹ̀?
Dáhùn question yẹn. Gbogbo àwọn ìgbàgbọ́ tá à ń ṣe ń sìn ìgbàgbọ́ irọ́ kò sí reality mọ́ because a ò ní àwọn Jésù ní tẹ́ bá nígbàgbọ́ tẹ́ bá sọ fókè pé kó ṣìdì òkè á ṣìdì náà tẹ́ bá ní ó yá òkè ṣìdì òkè dẹ̀ máa ṣìdì ó ní tẹ́ bá nígbàgbọ́ tẹ́ bá sọ pé òkè because a nígbàgbọ́ irọ́ la ní ànígbàgbọ́ àpò wa là ń polówó Jésù àpolówó wa là ń polówó that's why the miracle cannot happen. àwọn ọmọ ẹ̀yìn Jésù wọ́n bá bẹ̀rẹ̀ sí ní gbàdúrà wọ́n fẹ́ gbòkára aláìsàn ya wọn ò rí ṣe wọ́n bá ní jẹ́ bá lọ́wọ́ Jésù ní láìsí àwẹ̀ àtàdúrà iṣẹ́ ìyanu ò lè ṣẹlẹ̀ o. ìgbàgbọ́ jẹun á dáa fún ẹ o ay ìgbàgbọ́ jẹun òun la ní báyìí ìgbàgbọ́ àpò mi òun la ní báyìí ìgbàgbọ́ irọ́ irú Ayeni gíga gba Jésù lólú àtolùgbàlà ẹ o gba Jésù lólú bọ ọ̀rọ̀ Rótìmí Daniel ní pọ́blẹ́mù yín tí Ayeni gíga ò bá ti sọ̀rọ̀ Rótìmí Daniel kò lè wá sọ́dọ̀ ẹ̀ Rótìmí Daniel ní káṣá ẹ̀ òun ló fi ń cash ó bá ti sọ̀rọ̀ Rótìmí Daniel wọ́n wá máa rántí mọ́ ọ̀rọ̀ wọ́n wá máa ranú mọ́ ọ̀rọ̀ Rótìmí Daniel wọ́n wá máa ranú mọ́ sáà kérò lè máa pọ̀ wọn ò ṣe nítorí ìgbàlà wọ́n ń ṣe nítorí fọ́lúwà wọ́n ń ṣe nítorí kérò lè máa wá sọ́dọ̀ wọn ni. gbogbo àwọn bàbá yẹn Rótìmí Daniel kẹjọ wíìs Rótìmí Daniel tẹ wájẹ́ pé òun ló di big deal fún yín Rótìmí Daniel ń ṣiṣẹ́ tiẹ̀ yín náà máa ṣe ti yín ó ṣe wá dogun ẹ bá wa like ó ṣe wá dogun Rótìmí Daniel ń sọ pé ó lè níyín ẹ̀yin ẹ proof pé kì í ṣolè náà Rótìmí Daniel sọ pé àmúrọ̀bà ní ẹ̀yin ẹ proof pé kì í ṣe àmúrọ̀bà Rótìmí Daniel sọ pé ẹ̀yin pásítọ̀ lóòótọ́ ẹ proof pé lóòótọ́ bọ̀ pẹ̀lú ìwà tẹ́ tún wù ìwà tẹ́ ń wù náà ìwà tẹ́ tún sọ pé àníṣe ohun tí Rótìmí Daniel ń sọ nípa yín àní for real níṣẹ́ nǹkan tí Rótìmí Daniel ń sọ nípa yín àní for real níṣẹ́ pé àlónírọ́ ni yín ojoojúmọ́ lẹ̀ ń ṣòpó nírọ́ ni yín ní kọ̀ọ̀kan tẹ́ ẹ máa yàn nínú bíbélì níbi tó yẹ lọ ka bíbélì ẹ bá mi ka bíbà ẹ lè sọ ẹ lè kọ́ ẹ̀kọ́ tẹ́ ẹ bá lọ ẹ lọ sọ́dọ̀ bàbá kí lorúkọ ẹ Sam Òjó Sam Olú Sam kìnnìkan àdúrà nìkan náà máa yàn ẹ bá lọ́dọ̀ Dẹ́kúnlé Prophet kí ló máa ṣe ẹ́písòdù ló máa sọ kò sọ̀rọ̀ Jésù ń bẹ̀ ẹ́písòdù tọ̀tẹ̀ yóò tún lé episode 19 ni bàbá ẹlẹ́písòdù nǹkan tẹ́ máa sọ nìyẹn ẹ máa jọ bàbá kìíní náà ẹ wà máa gba àwọn àdúrà burúkú ta lẹni tó ràn ògo mi tó jí ògo mi lọ láago kan òru ta ló gbé ògo mi sáré láago kan òru àwọn prayer burúkú ìwọ ẹ̀mí mímọ́ dírà o má jẹ́ kó pa ẹ́ tájẹ́ bá ti pa ẹ́ àwọn nǹkan tá à ń ṣe nìyẹn kò sọ̀rọ̀ Ọlọ́run kankan mọ́ that is no word of God nínú wa kò sí ọ̀rọ̀ Ọlọ́run kankan àwọn fear prayer point thank you àwọn àdúrà tẹ́rù àti máa bà ẹ́ gbogbo àwọn tó wá sí online by they are coming because of they need follower wọ́n fẹ́ káwọn èèyàn mọ̀ wọ́n dídá fi wá sí online nìyẹn gbà táwọn kan hate mi online kí ló dé tán fi gbogbo àwọn tó hate mi online olè ní gbogbo wọn ni mo ti mú gbogbo wọn ní fídíò wọn wà lọ́wọ́ mi olè ní gbogbo wọn kò sí ìránṣẹ́ Ọlọ́run kankan láàrin wọn. So Ayeni gíga I'm challenging you pé mọ̀rọ̀ Ọlọ́run tẹ́ bá mọ̀rọ̀ Ọlọ́run kí n wá sí péjì yìí àbí kẹ́ wá sí péjì mi kẹ́mi àti yín wájọ túlẹ̀ yàtọ̀ sáwọn tẹ́jọ́ máa ń tanra yín bàbá Ayeni gíga mọ̀rọ̀ Ọlọ́run ọ̀rọ̀ tán fi sí yín lọ́pọlọ mọ̀ research gbá research níjọ́ tí mo tiẹ̀ ti mọ̀ pé mọ̀rọ̀ Ọlọ́run níjọ́ tẹ́ ti ní àwọn ọmọ tẹ́ ti ní Israeli ló dá Amẹ́ríkà lẹ̀ níjọ́ mo ti mọ̀ pé ọ̀bọ̀ ń gbọ́bọ̀ gọ̀ pẹ́ ni máa yìí
níjọ́ tẹ́ ti sọ pé Ísírẹ́lì ló dá Amẹ́ríkà lẹ̀ tẹ́ ti ní Ísírẹ́lì ló dá Amẹ́ríkà lẹ̀ ọjọ́ ẹ̀ mo ti mọ̀ pé you are a shame to body of Christ. Bàbá Ayeni gíga, you are a big shame to the body of Christ. wọ́n lè ebi Ísírẹ́lì ló dá Amẹ́ríkà lẹ̀. Ṣé wọ́n tán ni àwọn Júù ju Amẹ́ríkà ni? Ṣé Jewish ju Amẹ́ríkà ni? Láwọn náà dálẹ̀ bí ta bára wa dé nìyẹn. Àwọn kọ́ bẹ́ẹ̀ ni níjọ́ tó sọ́nà ó ní yes bẹ́ẹ̀ ni àwọn pásítọ̀ wèrè náà ń sọ ókè wọ́n bí ní ó dá ta ló dálẹ̀ ta ló dá Amẹ́ríkà làwọn wèrè pásítọ̀ tí wọ́n náà wà ń bẹ̀. Àwọn àpò ní àwọn ìtànjẹ láìpẹ́ ìsìn Ayeni gíga yẹn àwa ṣí fídíò àwa ní ìsìn tó bá ti wá báyìí àwọn wèrè kan tó jẹ́ wèrè bí ẹgbẹ́ ẹ̀ náà wọ́n á ti wà ń bí báyìí tí wọ́n á ti máa sọ̀rọ̀ wọ́n máa wò mí báyìí wọ́n á máa ṣe rẹ́kọ̀dù mi. Àwọn aláìníró nara Gàlátíà bíi tiẹ̀ wọ́n á wá sínú pé wọ́n á máa wò mí báyìí wọ́n á ní ẹ Lagbayega ẹ wá síbí báyìí wá gòkè kẹ wá proof nǹkan tẹ̀ ń sọ. Ẹ̀yin náà ti rí ohun tí a mú wá fún wa lénìí. Ẹ bá wa like, ẹ bá wa share, ẹ bá wa subscribe sí orí Òjíṣẹ́ TV, ẹ bá wa tẹ notification bell so that a bá tún mú àwọn àkọ̀tun wá fún wa ẹ̀yin lẹ́ ò kọ́kọ́ máa rí títí di ìgbà tá ò tún máa pàdé lórí Òjíṣẹ́ TV. Ó dàbọ̀.